Decon sọ pé àwọn ò sí ilé páwọn ọmọ nìkan ló wà nílé. Wọ́n ní kí wọ́n kó àwọn ọmọ lọ sọ́dọ̀ tiwa. Ìgbà tí mo débẹ̀ mo bá Decon lé mi ò bá àwọn ọmọ dà wọ́n náà ọmọ sọ́dọ̀ family mọ́mí wọn. Bọ́ sọ pé ìrìnlẹ̀ sí nínà wọ́n náà ọmọ sọ́dọ̀ ẹ̀ ní bí kò fẹ́ kí dájú mọ́ pa wọn wà nílé. Kí ló dé fẹ́ kí dájú mọ́ pẹ́ wà nílé nítorí pé mo ṣe àwọn kí ni mo ṣe fún yín wọn ò sọ fún mi. Wọ́n ní kí bá wọn dáná oúnjẹ wà ní kíṣù pípín jọ ṣé mo lè bá wọn sọ oúnjẹ yẹn bí ní màá sì bẹ̀rẹ̀ sọ ọkọ tí mo ṣe fún yín torí pé wọ́n jẹ́ nìkan tó máa ra gift fún mi ẹ̀gbà tí àwọn ọmọ ti kú. Ẹ sọ ọkọ tí mo ṣe fún yín wọ́n ní àwọn máa sọ létà àwọn ń bọ̀ wọ́n wo yàrá wọn lọ yàrá tó wà ní sáyẹ̀ ni wọ́n wà wọ́n wo yàrá wọn lọ mo kànlẹ̀kùn wọ́n ní kí n máa lọ kó àwọn bá mi sọ létà àmú ní rárá náà mo ní kí bá mi sọ lọ́wọ́ bá mi sọ wọ́n ní kí n máa lọ sá kí n máa lọ mo ní ẹ sọ lọ́wọ́ bá mi sọ àti ṣeun ìgbà tó máa ṣílẹ̀kùn mi wọlé àṣẹ wọn wà lẹ́yìn wíńdò lẹ́yìn ilẹ̀kùn tèmi ò mọ̀ wọ́n ṣàtìlẹ̀kùn ìhòògólótó ni mo bá Decon kí rèé ìhòògólótó Decon ẹ káàbọ̀ sí ètò gbẹ̀mí tọrọ ẹ̀dí ṣòwò aṣọ àrẹ olóòtú ètò yẹn wà kò fi lè ká ní máa fi ti gbéyàwó tó pé ọ̀rọ̀ báyìí lọ́mọdé tí máa ń jẹ́ Decon wà ní owó nǹkan ọmọkùnrin wọn yìí ṣàgàdàṣàgàdà lábẹ́ wọn lóòótọ́ kò sẹ́ni tó máa rí kíní Decon tí ò ní wù kò jẹ́ ń bẹ̀ àmọ́ èmi odidi pastor mrs ọmọ ẹ̀ka rí mo ní Jesus Christ irú ìwò lílé yìí ní stop ẹ̀ náà wọ́n ní irú ìwò ní ṣé o ẹ̀ṣẹ̀ máa ń rí ni ṣé o ṣẹ̀ṣẹ̀ rí okó ni òrókó rí ni ẹ má sọ̀rọ̀ nǹkan báyìí jáde ẹ wo sàtínsẹ̀ta ni o èṣù lélẹ̀ yìí o wọ́n ní èṣù kọ èṣù ráyè ní ẹ̀ta wọn mo ní kí wọ́n ní mo gbélé tẹ̀ ṣe ẹ jẹ́ kí n bọ́ta wọ́n ní mi ò ní bọ́ta wọ́n ní ti bá pa àwọn ó pí àwọn wọ́n láwọn ní àwọn mọ̀kẹ́ mi dá àwọn lóhùn wọ́n ní àwọn káwọn lọ bọ́yàwó àwọn ó pí àwọn wọ́n láwọn ò lè sùn àwọn ò lè wó nítorí tèmi wọ́n ní stop kí lè sọ yìí tó bá wọn yín sí mẹ́sàn pé ẹ̀bà mi nílé tẹ́tẹ̀lẹ̀ mú kọ́kọ́ fẹ́ wù ọ̀run sí pé dájú máa lè dùn wọn dájú ò lè ṣe nǹkan báyìí àwọn gan lè test mi tó bá wọn yín sí mẹ́sàn pé ẹ̀bà mi nílé ẹ̀ṣílẹ̀kùn fẹ́ bọ́sítà àdébẹ̀ máa pariwo lé lórí Decon súnmọ́ tó sí mi ìhòòhò náà ni wọ́n wà o ìṣẹ́gun nǹkan ọmọkùnrin wọn ti lé bẹ́ẹ̀ yẹn o àmọ́ kò dúró bó ṣe yẹ kó dúró kò dẹnu kọlẹ̀ bẹ́ẹ̀ sì tètè gbórí sókè jù tí nǹkan ọmọkùnrin bá ti tóbi jù tó bá tóbi kò kí ń sábà gbórí sókè bẹ́ẹ̀ kò ní dọ́kó gbórí sókè dọ́kó gbórí wálẹ̀ wọ́n fojú kan wò wọ́n wò pé regi lè wòlé olúwa yà mí yéṣù wọ́n fọ́ mú mi léjìká wọ́n súnmọ́ tò sí mi wọ́n mú mi bẹ́ ṣe súnmọ́ mi bí èsì ṣe fẹ́ tó gún léyìn owó bẹ̀rẹ̀ sí mọ́ mi ní stop mẹ́yìn ká ṣe irú nǹkan báyìí ní àwọn ò lè stop àwọn fẹ́ stop wọ́n fọwọ́ mú mi báyìí wọ́n fi mí síbi orí bẹ́ẹ̀dì mo jókòó báyìí wọ́n wá kúnlẹ̀ síwájú mi wọ́n ní kí n lé nǹkan tí mo bá fẹ́ wọ́n náà wọ́n máa fún mi wọ́n náà mọ̀ pé ọ̀ pásítọ̀ ni mí wọ́n ní kódà tí bá sọ pé kára méjì kájọ sá lọ sílùú òyìnbó wọ́n máa ṣe físà mi àjọ wọn máa lọ no I can't do this mi ní ṣírù nǹkan báyìí ẹ̀sùn ìtẹ̀lẹ̀ ṣe ń bẹ̀ ṣé ti bá lò pọ̀ àbí ká sá lọ bá a sì bí mo ní sọ̀rọ̀ lọ́wọ́ báyìí Decon sì fọwọ́ gbé mi lágbọ̀n ní ìwo ló lè ṣe ń bẹ̀ ṣé ti ìbálòpọ̀ àbí ti pé ká sá lọ èwo gan ló lè ṣe ń bẹ̀ sọ fún mi ó fẹ́ pa orin yìí ẹ lè bá mi gbọ́ bọ́rọ̀ náà ṣe lọ ní gbogbo ẹ̀ ní Ṣẹ́gun gbogbo ẹ̀ ní tí wọ́n bá ní àjọṣepọ̀ láti máa mọ dájú wo ló fẹ́ mọ ètò òkè eléyìí for the first time ó dẹ̀ máa jẹ́ first and last mo ò ní ṣe ìwúrẹ̀ ṣe rẹ̀ mọ́ ẹgbẹ́ tí ìyàwó òun ti kú òun súnmọ́bìnrin ẹjọ́ ẹ ṣàánú òun ẹ má jẹ́ kí n kú ní òun ló kàn ń wọ̀n gbogbo gbà mo sọ fún pé kẹ́ ẹ wá èèyàn kan
ó ṣe kan ní àwọn sista tó wà ní church kí n bá yín wá tẹjọ máa ṣe wọléwọ̀de bí èsì ìfẹ́ra yín tó náà jókòó dájú àblẹ́sì yín ní kọ́nà ẹjọ máa ṣe wọléwọ̀de lójókòó ní kẹ́ bímọ fúnra yín ẹ understand ogun bá ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti gbé nínú sí mi lẹ́nu inú ò lè sọ pé mi ò ṣe láti oṣù 6 tí mi ò súnmọ́kùnrin mi ì lè sọ pé mi ò ṣe ọgbẹ́ni sí mi lẹ́nu wọ́n tì mí díẹ̀ èmi náà fẹ́ yín rìn lọ wọ́n tì mí díẹ̀ èmi náà fẹ́ yín rìn lọ ẹ̀kọ́ náà ni mo ṣe yàkàtà fúnra mi ni mo gbé ìdìbò orí bẹ́ẹ̀dì dáadáa wọ́n ní rárá o ìwé èwo nìyẹn ṣé kò tẹ́tí máa ṣe fún mi ara tèmi náà ti wà lọ́nà ara mi á gíágíá ohun òkè ara mi ti wà lọ́nà mo lè má ráyè sista yẹn tó bá ṣèdádúró mo lè má gbà wọ́n bá mi ṣe mọ́mí àǹdàdì bẹ́ẹ̀ ni mo ń pariwo bóyá Ṣẹ́gun kí ni ìdún bóyá Ṣẹ́gun ó ṣe mí pé wọ́n máa ṣe lọ́dún tí ayérayé fún mi bóyá Ṣẹ́gun ẹ má dádúró bóyá Ṣẹ́gun ariwo ni mo ń pa ariwo bóyá Ṣẹ́gun ẹ má dádúró bóyá Ṣẹ́gun kí ni ìdún bóyá Ṣẹ́gun ẹ fẹ́ pa mí ẹ wo kí n má parọ́ fún yín bóyá Ṣẹ́gun mọ̀ ọ̀yàn dó ó yọ díkìn kó ní orúkọ wọn Ṣẹ́gun ni mo bẹ̀rẹ̀ sí ń pè wọ́n ìtò wa burú jù bẹ́ẹ̀ ni wípé bóyá Ṣẹ́gun ò tí ì dà ní 5 minutes ní first round ìṣèdájì sáyẹ̀dì tẹ̀ má ṣe 2 round ni bí ẹ lórí àwọn Elizabeth àbí àwọn ọmọ tó ń gbé káàkiri àmọ́ lórí tèmi o dájú òṣèré o ẹ̀ẹ̀kan náà ni bá ṣe jẹ́ báyìí wọ́n ti dà wọ́n mí inú wa nípa ti ara nìkan ìrọ́sì ni o mo lè ka girlfriend láti bí 5 tí mo mọ̀ tájọ wà ní church tó máa ń kí mi tó wà ní ọkọ nínú wọn kí ni mo fẹ́ ṣe kí n máa fẹ̀jẹ̀ ara mi síta ni ó fi sọ̀sùn mo fi para ní àmọ́ sẹ́rí Ṣẹ́gun yìí Ọlọ́run ọba má pa Ṣẹ́gun fún mi nígbà tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ àdúrà tó wà lẹ́nu mi nìyẹn nígbà tá ó kọ́kọ́ dà báyìí ó tú síbẹ̀ ní kúkúkú ó tí ẹ dìde wọ́n ní thank you baby ó tún ṣetán ó tún lá mi ní gbogbo ẹnu gbogbo ọrùn mi gbogbo ìyẹn etí mi gbogbo oníwo etí mi ní bùdá Ṣẹ́gun ti àwọn bọ̀ ọjọ́ wo ni mo ti reach organ ọjọ́ wo ni mo ti dàgbẹ̀yìn èmi ìdá tí mo ti rántí pé èèyàn obìnrin máa ń dà mọ́ ni do I worst jù ẹ̀ṣẹ̀ wọn sọ pé ǹjẹ́ káwọn gbé mi débi kan wọ́n mú ẹsẹ̀ mi wọ́n kó sẹ́wọ́n ní kí ẹsẹ̀ mi déjì sílẹ̀ lẹ̀ mo kàn wá sùn sòdí mi wà níbi etí bẹ́ẹ̀dì Ṣẹ́gun wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ yìí wọ́n ti ṣe ó ṣe ń dùn mí ló ń dùn mọ́ mi ariwo ni mo ń pa bóyá Ṣẹ́gun yìí kí mi bóyá Ṣẹ́gun yìí wọ́n tún kí mi Ṣẹ́gun tí káwọn yọ wọ́n ní no ó is paining me small àti ṣe o. My dear, mi ò dórú ẹ̀rí àmọ́ mo gbádùn ilé ẹ̀mí mi fẹ́ bọ́ nígbà tó dẹ́ kan náà gba Ṣẹ́gun sọ fún mi ẹlẹ́ẹ̀kejì yẹn Ṣẹ́gun ó dá ó tún ní kí n lóṣù sí ti bẹ́ẹ̀dì ṣé nígbà tí mo lóṣù ti bẹ́ẹ̀dì yẹn mo pariwo mo sunkún bẹ́ẹ̀ ni mo sọ pé kọ́ máa yọ nígbà tó máa parí ìrìn tán Ṣẹ́gun wá bẹ́ẹ̀ mi èmi tí kàn ṣe ó sàkáǹtì mi 3 million ṣé ìfẹ́ bọ́dá ẹ̀ ti lò mí ọdún ti fún mi lówó tó bẹ́ẹ̀ rí o èmi kọ̀ọ̀kan náà fún dájú ẹ̀ka Ṣẹ́gun ti fún alówó church 5 million láti fi ṣe church àmọ́ èmi nìkan 3 million ṣé mo pààyàn púpọ̀ dáyẹ̀ ni àbípò dáyẹ̀ sí lò mí wọ́n padà lò mí po nígbà tí mo rí ariwo ni mo pa ṣé lò mí ní àwọn àkọ́kẹ́ ṣe báyìí fún mi wọ́n láwọn ò lò mí àwọn gbádùn mi ni bí abẹ́ mi wá mọ́ tónítóní wọ́n ní àmọ́ ní mọ́mí church abẹ́ ẹ̀yìn mọ́ ibẹ̀ mi sì mọ́ tónítóní mọ́mí church ìdájọ́ bẹ̀rẹ̀ yìí ti fẹ́ do us part ní o inú tèmi náà dùn bí màá tẹ̀ máa rẹ́ni gbé mi débẹ̀
ìṣèlérí burúkú ti dájú tí wọ́n ìtajọ bẹ̀rẹ̀ yìí ti death do us part ni ṣé pé ìbálòpọ̀ dùn tó báyìí èmi kan náà ìyá chọ́ọ̀chì tí dájú máa ń sọ pé mo ti dàgbà ẹnìkan pè ní bébí 3 million bàbá ìdẹ́gbẹ̀ báìbù ó fi búra sí fún mi ó ní kó má parọ́ tó mi jẹ nífẹ̀ẹ́ mi ọjọ́kọ́jọ́ tó bá sọ pé òun ò ṣe mọ́ báyìí ní kórí fóun ó ní secret náà ní àti ẹ̀ ó ní tí má fẹ́ kí èmi àtòun gan ká travel ká sá lọ ní láwọn ọmọ mi ń kọ́ ọmọ méjì ni mo bí ó ní ẹkú ìbẹ̀jàre ṣáà mọ̀ pé ọmọ kejì pé dádì ló bí ẹ̀yin kọ́ lẹ̀ bí ni àwa mọ̀ náà ti bí ìdílé tó bí fún dádì ọ̀rọ̀ wo ló bò ẹ̀ náà ọyọ kan lẹ̀ bí náà ṣe kàn ṣe IVF fún yín ọ̀n ṣe IVF fún yín ọ̀nà fún yàn lóyún ta mo ní mistake ni ṣé dádì náà ti bímọ tẹ́tẹ̀lẹ̀ ẹ̀kọ́ tó fẹ́ yín àbí wọn ti bímọ sọmọ kan wá ní ìwọ̀fẹ́ bí láyé ẹ̀ lọ́rùn ẹ̀wọ̀ mẹ́rin ká sọ̀rọ̀ lọ síbẹ̀ pé ká máa sọ̀rọ̀ mí ó ti gbọ́ àrùn sọ̀rọ̀ lọ síbẹ̀ a máa sọ̀rọ̀ mí ọjọ́ yìí mo dáná bí tí mo ti ń dáná tí kí o wo anything wọ́n wá ń bá mi bẹ̀ wọ́n kìsì mi lọ́rùn wọ́n kìsì mi lápá wọ́n kìsì mi bẹ̀ mo ṣáà ń dáná oúnjẹ àti mo dáná oúnjẹ yẹn tán wọ́n ní kí n bu áàfù náà lọ kí n máa gbé lọlé pé kí n fi áàfù sílẹ̀ wọ́n sì dé church máa sọ pé mo bá ẹ̀gbọ́n ọmọ mi wọn nílé mi ò jẹ́ kí máa kó wọn bọ̀ mo ní òkè wọ́n ní so máa gbé cap mi mo ní òkè kí wọ́n tó no máa gbé cap mi pé ìyàwó tèmi ló máa wọ mọ́tò káàkiri ó ní ìyàwó mi ní ẹ̀ mo ṣèlérí fi ìyàwó mi ní ẹ̀ sórí tí pásítọ̀ bá ṣọ́ra máa gé ọwọ́ wọn dànù tó bá fọwọ́ kàn ẹ̀ wọ́n fẹ́ máa bá ẹ lájọṣepọ̀ nǹkan don't allow him o ní ọkọ mi màá ní mi lọ́kọ ẹ̀ wọ́n kọ́ lọ́kọ ẹ̀ bá rẹ̀ rìn ní kitchen tá a ti ń dáná oúnjẹ yẹn sẹ́ bí kí n bá tún ní kí n wá ó bá tún ní kí n bọ́ sórí bọ́ọ̀sì àwọn náà ni mo wọ̀ ná wọ́n bá ní kí n bọ́ sórí dining table ti jẹ́ ó ní kí n sábà sórí dining table wọ́n bọ́ táìtì wọn bọ́ọ̀sì àwọn tí mo wọ̀ wọ́n kàn wò pé kí wọ́n fẹ́ ṣe the next thing díkì dé bẹ̀rẹ̀ sí mẹ́nu síbi abẹ́ mi láti orí mi ní díkì tí ọkọ bẹ̀rẹ̀ gbogbo àwọn wọn náà fi yọkun ojú mi yọ gbogbo etí mi yọ gbọ́ ọrùn mi níbi ọyàn mi tí dáàdì ìdìbò ọyàn kan yàn wọ́n ti fẹ́nu kọyàn mi gbé láàsì dáàdì mọ ọyàn mi ó mú ọyàn dáàdì díkì mọ ọyàn mi dáàdì ti mọ ọyàn mi nísìn o lè káyọ ọdún díkì mọ ọyàn mi nípa ọmọ ìkéré ló mọ ọyàn mi wọ́n bọ́n abọ́ sí abẹ́ mi díkì wọn bẹ̀rẹ̀ sí ńlá ni mo ń pariwo díkì ń pariwo mo bẹ̀rẹ̀ sí ń pariwo díkì náà sọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ sí ń pariwo èyí tí mò ń sọ gèmí gbọ́mọ́ bí a mò ń fèdè fọ́ ni ìgbà tó díẹ̀ kan náà tí mo di orí díkì wọn báyìí mi ò tọ̀ rí ọmọ ni mo máa ń gbọ́ pọ́n sọ pé wọ́n ń tú ẹ̀kẹ́ ní òun ò tọ̀ rí eléyìí báyìí mo square all you need, yes, that's what I want. Ó ní but tó ti ṣe yẹn mo bí po enjoy me, that is what I want you to feed me, baby. Promise me you won't allow that big for nothing to touch you again. Me, I promise. But tí o bá bá mi lọ bá wọn mo ṣe máa bá wọn sọ pé dáàdi ẹ̀mí kò ti pẹ́ tàti náà jọ sọ̀pọ̀ mi bá wọn mọ́ ó ní okay, let's do it this way. Twice in the week nǹkan ní ó wà okay àbí kò tó ẹ̀ ẹ̀ 3 times in the week máa gbé ọkọ ẹ̀ ọ̀rọ̀ aláyé lọ́kọ ẹ̀ ó kàn máa pretend ni gbọ́kọ ẹ̀ jáde máa lọ ṣayé máa ní káwọn ọmọ yẹn máa take care ọkọ ẹ̀ me I be taking care of you here. Bẹ́ẹ̀ bó ṣe neat mo tún mọ̀ pé fẹ́ kó o bá ti búburú náà jọ̀sọ̀kọ̀ tó bá ti dá mi ra yẹn mi ò kí n fi pé mo ṣe tó ibi tí ní àjìyàn ti bẹ̀rẹ̀ nìyẹn